ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT kú dédé wòye kú bójú ọjọ́ ṣe rí fún gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń sọ wípé mọ̀ nǹkan tẹ́ ṣe fọ́kọ yín kò sí married woman ẹ̀yin married woman tẹ́ ń sọ fún mi pé ọkọ yín ò kí ń trust yín ọkọ yín máa ń suspect yín ọkọ kò sí nǹkan kankan kò lè ṣe kó má rí bẹ́ẹ̀ á rí bẹ́ẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí wọ́n bá ń date married woman níta tí o bá ní ọkọ tó ń date married woman or married woman níta ó ṣeé ṣe kó má gbádùn ìgbéyàwó tiẹ̀ ìyẹn obìnrin tóbìnrin bá ní ọkọ tó jẹ́ pé ọkọ ẹ̀ àwọn married woman ló ń tẹ̀lé níta tó ń wà nílé ọkọ àwọn ló fi ń yan àlè ló ń yàn lálẹ́ àbí married woman tí ó wà ní ẹ̀yìn tó wà nílé ọkọ ni ọkọ ẹ̀ ká pé mo lọ́kọ ń sìn ọkọ mi wá lọ ẹni tí ọkọ mi ń fẹ́ ta ó jẹ́ ẹni tó ti marry tó wà nílé ọkọ tó bá rí bẹ́ẹ̀ irú obìnrin tó bá wà nílò ilé àwọn ọkùnrin bẹ́ẹ̀ kò lè gbádùn ìgbéyàwó ẹ̀ ọkọ bẹ̀rẹ̀ sí ni máa ní problem ẹ̀yin married women tẹ́ ń date married men níta ara yín nìkan kọ́ lẹ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ máa fi ìwà tiyín kó bá ẹlòmíì mi ò condemn anybody mi ò ń ṣèyẹ anybody mo kàn ń sọ fún àwọn tó béèrè question lọ́wọ́ mi pé àwọn wà nílé ọkọ ṣùgbọ́n kan àwọn ò trust àwọn ò dẹ̀ ṣèrànà àwọn ò ṣe kinní kan ó máa ṣáwọn lójú ṣọ́ wọn lẹ́sẹ̀ ó máa rí bẹ́ẹ̀ torí ìjọ́ tí ọkọ ẹ bá ti bẹ̀rẹ̀ sí ní date married woman níta ìjọ́ náà ni marriage tí wọ́n ti ń shake ìjọ́ náà ni wọ́n náà ò lè ní ìsinmi nínú ilé ẹni kì í ṣáàwò kí ni reason married woman tí ọkọ ẹ ń date níta ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọkùnrin máa fi ń ṣe learning process ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọkùnrin máa ń fi wọ́n kẹ́kọ̀ọ́ kò ṣe pé bóyá ń fi wọ́n kẹ́kọ̀ọ́ ó máa jẹ́ kí ọkùnrin ní problem nínú ilé ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ nítorí ìwọ married woman tí ọkùnrin ń date níta tó mọ̀ wípé ó wà nílé ọkọ ó dẹ̀ wá ń kọ́ wá rí tó bá ti dé tó bá ti wà pẹ̀lú wa ní a máa bí ẹ pé kí ló wá sọ fọ́kọ ẹ nígbà tó fẹ́ jáde tó bá ní mo máa sọ fún ni pé mo ní appointment kan mo fẹ́ sáré lọ ní mo fi wá bẹ́ẹ̀ ń bí amúdání ọkùnrin yẹn amúdání ìjọ mi tẹ bá jọ lọ sùn síta bóyá ẹjọ travel kí ló wá sọ fọ́kọ ẹ tó dẹ̀ mọ̀ pé wà nílé ọkọ àbáwo ló ṣe wá sọ fọ́kọ ẹ pé níbo ló sọ fọ́kọ ẹ pé òun lọ tó fi ráyè bá mi travel tó fi bá mi jáde wà ní mo máa sọ fún pé mo ní duty ni mo máa sọ fún pé ọ̀rẹ́ mi kan ṣe nǹkan ni pé mo dẹ̀ máa lo 2 days pé mo dẹ̀ mọ́ ọ̀rẹ́ mi yẹn wá ó wá bá mi confirm bóyá wo àtọ̀ bóyá ọ̀rẹ́ ẹ̀ bóyá married woman tó ń yàn àlèyàn àtọ̀rẹ́ ẹ̀ mọ̀ ń pa ẹ̀ bóyá mo dẹ̀ mọ́ ọ̀rẹ́ mi wá pé kó wá bá mi sọ fọ́kọ mi pé mo ní nǹkan tí mo fẹ́ lọ ṣe so ó dẹ̀ believe me òun ni mo ṣe wá láti bẹ́ẹ̀ lo some days ọkùnrin yẹn tó jẹ́ married man yẹn amúdání ṣe wọn pé married woman àti married man ló ń date ara wọn sìn married woman wá ti wá ń sọ gbogbo tricks tó ń lò fún ọkọ ilé ẹ̀ ó ń sọ fún married man tóun fẹ́ òun rò pé òun fi ń ṣayọ̀ ni bẹ́ẹ̀ ó fi ń kó wàhálà bá ìyàwó tó wà nílé ni fún married man tó ń fẹ́ wàhálà tó fi ń bá ní pé married man tó ń date married woman learning process ni woman yẹn bó ṣe ń parọ́ fún married man yẹn á máa fi ojú yẹn máa wo ìyàwó ilé ẹ̀ ó ṣeé ṣe kó má jẹ́ pé bóyá ó ń doubt ìyàwó ilé ẹ̀ tẹ́lẹ̀ but learning process gbogbo nǹkan tó ń rí lára married woman tó ń date tó dẹ̀ mọ̀ pé ó lọ́kọ ńlé gbogbo bó ṣe ń béèrè lọ́wọ́ ẹ̀ gbogbo irọ́ tí yẹn sọ pé òun pa fọ́kọ ẹ̀ ọkùnrin yẹn mú dání so tí ìyàwó ilé bá wá sọ pé àwọn fẹ́ jáde torí pé ó ti rí married woman kan tó parọ́ fọ́kọ ẹ̀ pé òun fẹ́ jáde tó dẹ̀ sọ fún á rò bóyá ìyàwó ilé òun náà ó fẹ́ parí òun lọ á kàn máa pé ó lè jẹ́ ọkùnrin kan ló ń lọ báyìí àmọ́ bẹ́yìn obìnrin ṣe ń ṣe ó lè jẹ́ ọkùnrin kan ló ń lọ bá bẹ́yẹn tó lóun lọ bí iṣẹ́ tó bá dé ó ṣeé ṣe tí irú ìyàwó yẹn bá dé padà sílé ọkọ ẹ̀ á lọ máa chẹ́ẹ̀kì fóònù ọkọ á chẹ́ẹ̀kì conversation tó ní pẹ̀lú yàn ọkọ á chẹ́ẹ̀kì messages tó wọrí fóònù ẹ̀ ọkọ á chẹ́ẹ̀kì address ní máa wá kò dẹ̀ sí nǹkan méjì torí irọ́ tí married woman tó ń date tó ti sọ fún pé bóun ṣe máa ń parọ́ fọ́kàn rèé àwọn nǹkan tó máa ń parọ́ fọ́kàn rèé ó ti gbé sórí ó ti rò bóyá gbogbo obìnrin ó ti rò bóyá ìyàwó òun náà ó ṣeé ṣe kó máa ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ọkùnrin míì so irá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó bá ti ń date married woman wọn ò kì í sábà trust ìyàwó ilé wọn torí pé married woman yẹn máa fún wọn ní report bó ṣe ń treat ọkọ ẹ̀ nínú ilé àwọn irọ́ tó ń pa fọ́kọ ẹ̀ àwọn á dẹ̀ máa mú dání wọ́n máa rò pé bí ìyàwó ilé wọn náà ṣe ń ṣe nìyẹn so kò ní sí peace nínú ilé yẹn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà advice mo lè fún àwọn married woman tó ń date ọkùnrin
ìwọ̀nba ni kẹ́ máa sọ̀rọ̀ mọ́ torí ọ̀rọ̀ tẹ́ ń sọ fún married man tẹ́ ń date ọ̀rọ̀ tí ẹ̀yin as a married woman tẹ́ ń sọ fún married man tẹ́ ń date nípa ọkọ yín nípa bẹ́ ṣe parọ́ fọ́kọ yín kẹ́ tó jáde ẹ fi kó bára yín nìkan ẹ fi ń kó bá ìyàwó tí àwọn married men yẹn ní sílé tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ tí ò tiẹ̀ ṣe ranù ẹ máa fi ọ̀rọ̀ tẹ́ ń sọ fún married man ọkọ lọ́kọ tẹ́ ń date tẹ́yìn dẹ̀ wà nílé ọkọ bẹ́ ṣe ń sọ fún married man yẹn pé mo parọ́ fọ́kọ mi mo ní mò ń lọ síbi iṣẹ́ mo parọ́ fọ́kọ mi mo ní night duty mo dẹ̀ wà lọ́dọ̀ ẹ̀ ọkùnrin tẹ́ ń date yẹn ń mú dání the moment ìjọ tí ìyàwó ẹ̀ bá sọ pé òun lọ sí night duty irú wọn lẹ máa rí tán máa pé ibi iṣẹ́ ìyàwó wọn lóru láti confirm ṣé ìyàwó wọn wà ń bẹ̀ torí ọpọlọ orí wọn wọn pé ìyàwó mi náà lè wà lọ́dọ̀ ọkùnrin mi o ṣebí ọ̀dọ̀ mi leléyìí wà tó dẹ̀ parọ́ fọ́kọ ẹ̀ pé òun wà níbi iṣẹ́ ó lè jẹ́ pé parọ́ fọ́ mi pé òun lọ bí iṣẹ́ ni ó lè jẹ́ ọ̀dọ̀ ọkùnrin mi ló wà á pè ẹ́ láàrin òru tó bá wá gbé ọkùnrin yẹn ò ní sùn mọ́jú tí ò bá rí ẹ bá sọ̀rọ̀ ní àárín òru tó fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kò ní sùn mọ́jú because a ti wò pé torí pé ìyàwó ilé tóun fẹ́ ti wá ó ti sọ bó ṣe ń parọ́ fọ́kọ ẹ̀ á ti rò pé irọ́ nìwọ náà pa fóun so ó ṣeé ṣe kọkùnrin yẹn má fi ẹ́ lọ́kàn balẹ̀ ó wá ká nǹkan mọ́ ẹ lọ́wọ́ o kò ká nǹkan mọ́ ẹ lọ́wọ́ o á máa fìtìná tì ẹ́ ni torí á bìlíìfù pé tí ìyàwó ilé tóun dó tó ti lè máa ṣerú ẹ̀ wọ́n náà ń ṣerú ẹ̀ wọn ò tí ì ká ẹ ni á tún máa wò ó pé ṣèbí ọkọ ìyàwó ilé tóun dó ò ká so òun náà ò tí ì ká ẹ ni òun ṣe so irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ yẹn ọkùnrin tẹ́ bá ti rí as a married man tó bá wà very very possessive àbí tí ò rí nǹkan kan lọ́wọ́ ìyàwó ẹ̀ tó kàn dáadáa fa wàhálà tínú ń bi ẹ mọ̀ pé ó ti ń date married woman kẹ́ mọ̀ pé ó ti ń date married woman kẹ́ dẹ̀ mọ̀ wípé married woman yẹn ó ti ń learn from that married woman ó ti ń fi married woman yẹn ṣe learning process ó ti learn from that married woman ṣàbí learning process ó ti fi married woman yẹn ó ti learn lọ́wọ́ ẹ̀ ó ti learn irọ́ tó ń pa fọ́kọ ẹ̀ kó tó kúrò lé ó ti learn gbogbo jìbìtì àti mọ̀nàfìkì married woman yẹn ti jábọ́ lé ọkùnrin yẹn lọ́wọ́ so ìwà yẹn ló máa wù sí ìyàwó ilé tiẹ̀ kò sí bí ìyàwó ilé yẹn ṣe lè mọ̀ ṣe tí ò bá ká nǹkan kan mọ́ lọ́wọ́ á ní ó wà very very smart ni á ló wà clever ni á lóun ò tí ì ká ni á ló ń ṣe á nítorí pé ìyàwó ilé tóun dó ọkọ ẹ̀ ò ká so òun náà ò ká nígbà míì gan wọ́n máa fi ìkanra yẹn wọ́n máa fi dó ìyàwó ilé yẹn àwọn married man yẹn wọ́n máa fi ìkanra yẹn dó ìyàwó ilé yẹn nídòkúdò wọ́n á máa treat ẹ̀ gan wọ́n á do nídò bàrà because lọ́kọ̀ wọn báwọn ṣe ń dó ìyàwó ẹlòmíì náà ń dó ìyàwó àwọn ṣùgbọ́n àwọn ò tí ì ká. So kò jẹ́ bó ṣe jẹ́ bí yẹn ṣe jẹ́ nìyẹn àwọn ọkùnrin tó bá sábà máa ń suspect ìyàwó wọn rí nǹkan wọn rí nǹkan wọn tó máa form attitude tó máa throw tantrum tó máa fa wàhálà tó máa fa riot ẹ mọ̀ wípé wọ́n date a married woman wọ́n dẹ̀ ti learn a lot from that woman ní bóun ṣe ń parọ́ nílé bóun ṣe ń ṣe nílé pẹ̀lú ọkọ tọkọ òun ò fi mọ̀ pé òun yàlè wọ́n ti believe pé the same thing ni ìyàwó àwọn náà máa sọ fọ́kùnrin míì àwọn ìyàwó àwọn náà ń ṣe ṣùgbọ́n àwọn ò tí ì ká so àwọn ẹ̀yin tẹ́ bá jẹ́ married women tẹ́ ń date àwọn ọkùnrin ta ẹ̀yin ni kẹ́ caution ẹnu yín ìgbà míì ẹ máa parọ́ ni but ẹ má tiẹ̀ sọ ẹ̀yin ni kẹ́ caution ẹnu yín because ọkùnrin tó ń date yín tó níyàwó ńlé ẹ fi ọ̀rọ̀ tẹ́ ń sọ kó bára yín ẹ fi ń kó bá ìyàwó ilé tí ò tiẹ̀ mọ̀ nǹkan kan ẹ fi ń kó bá ọkùnrin tẹ́ ń date ẹ mọ̀ pé kò lè trust ìyàwó ilé ẹ̀ ní tó ṣẹlẹ̀ nìyẹn ẹ má gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ ra ilẹ̀ Danabit this is outside Danabit gbogbo ẹ̀yin tẹ́ ti lọ wò ẹ jọ̀ọ́ torí wọ́n ní àwọn baálẹ̀ ìlú yẹn wọ́n nígbà tí wọ́n rí bí wọ́n ṣe báwọn èèyàn ṣe turn up and everything pé ibẹ̀ yẹn kò jọ bẹ́ni pé ó ń wọ̀ wọ́n lójú nǹkan kan so wọ́n advice pé ẹ jọ̀ọ́ ẹ lọ ṣe nǹkan sí orí ilẹ̀ yẹn bó jẹ́ pé kẹ́ lọ tẹ́ ẹ bá tí ì kọ́ ẹ fi fẹ́ǹsì kẹ́ gate ẹ àbí tán bá ti fẹ́ǹsì ẹ round ẹ lọ ṣe tiyín kẹ́ gbé gate sí ẹ filẹ̀ ń bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kò sí ilẹ̀ kankan níbẹ̀ yẹn mọ́ tó fẹ́ tà kò sí ìwọ tó bá dẹ̀ ṣe sọ pé bóyá o ò fẹ́ pé Danabit hot cake ni àwọn tó fẹ́ rà ó ti wà ńlẹ̀ so ẹ lọ ṣe nǹkan síbẹ̀ ẹ jọ̀ọ́ I have my reasons ẹ lọ ṣe nǹkan síbẹ̀ Danabit ń ṣe onímọ̀nàfíkì èèyàn kò ń ṣe ní wàhálà
mo fẹ́ fi certificate kan náà àwọn certificate ti danabit ni ẹni tí ó bá mọ̀ pé òun máa ṣùwà mọ̀nàfìkì kò ní lọ gbarú certificate yìí lọ́wọ́ ìjọba ṣé ti rí certificate of registration EFCC òun lélẹ̀ certificate of registration pẹ̀lú àwọn EFCC ti danabit homes and properties òun lélẹ̀ ẹni tó bá fẹ́ hùwà mọ̀nàfìkì tó fẹ́ jàyàn lólè tó fẹ́ mú nǹkan ní nǹkan mọ́ kínní kò ní ever lọ gbarú certificate yẹn lọ́wọ́ ìjọba lọ́wọ́ EFCC for that matter ẹ jẹ́ lọ ṣe nǹkan síbẹ̀ no matter how little ẹ lọ ṣe nǹkan sí orí ilẹ̀ yẹn lágbára Ọlọ́run gbà tẹ́ bá máa fi dé ilẹ̀ yẹn ní end of next month kò rí lè fẹ́ káwọn èèyàn wá lọ́yìn àná pèmí mo ní káwọn èèyàn lọ síbẹ̀ torí àwọn tó dẹ̀ débẹ̀ náà wọ́n confirm pé wọ́n sì ń fi tractor wọ́n sì fi ń yọ gbogbo àwọn kìíní yẹn torí so tó bá máa fi débẹ̀ ní end of next month màá tún fi picture màá send picture sí yín pé kẹ́ wò pọ̀ ilẹ̀ yẹn ti di 1.5 million nísìn ẹ kò jẹ́ bó ṣe jẹ́ gbogbo ẹ̀yin married women tẹ́ ń date married men ẹ ṣọ́ ẹnu yín torí àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ fún wọn àwọn information tẹ́ ń sọ fún wọn àwọn irọ́ àti nǹkan kan tẹ́ ń sọ pé ẹ pa fọ́kọ yín lé tẹ́ ń sọ fún married men tẹ́ ń date ó ń kó bá àwọn ìyàwó àwọn married men tẹ́ ń date nílé kò jẹ́ kán trust wọn mọ́ ire o ó dàbọ̀ ẹ̀yin oníbèbè mo ti send ti bèbè gbogbo bèbè London ó kọ̀ kù mẹ́ta tí máa send Monday ti America Canada náà máa lọ àwọn tó kù tí wọ́n fẹ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fẹ́ feedback lórí bèbè yẹn ẹ ṣoríire o ẹni tí ò bá ní jẹ àjẹmọ́nú ẹni tí ò bá ní jẹ boná Ọlọ́run mọ́ra ẹ pè mí kẹ́ fún mi ní feedback o ire o ó dàbọ̀.